kú dédé àsìkò yìí ìròyìn yàjóyàjó la mú wá fún yín láti kàn ní jígíyà lára. Àwọn alábòjútó ilé ìgbókùpamọ́sí àtàwọn márùn kan ni wọ́n ti fi páńpẹ́ òfin gbé fún títa ẹ̀yà ara èèyàn. Ilé-iṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ọ̀ṣun ló sọ wípé àwọn ti fi páńpẹ́ òfin gbé àwọn afurasí méje kan fún títa ẹ̀yà ara èèyàn àti ohun tí wọ́n máa fi wẹ àwọn òkú lánàá ọjọ́rú Wednesday. Nínú àtẹ̀jáde kan tí aṣojú agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ọ̀ṣun ọ̀gbẹ́ni Emmanuel Giwa Alade buwọ́lù ó sọ wípé àwọn afurasí ọ̀hún tí wọ́n jẹ́ alábòjútó ilé ìgbókùpamọ́sí John Daniel ẹni ọdún mẹ́tàlélógójì àti Adétúnjí Okùnadé ẹni ọdún méjìlélógójì ó sọ síwájú pé àwọn afurasí tó pọ̀ ní Ọláníyàn Azeez Balógun Tèmítọ́pẹ́ Ọládàpọ̀ Ahmed Kazeem Razak àti Àṣàfà Rauf ni wọ́n ti fi páńpẹ́ òfin gbé tẹ̀lé ìròyìn tí wọ́n gbọ́ látẹnu àlùfáà aláàánú kan wípé Daniel tó jẹ́ alábòjútó ilé ìgbókùpamọ́sí nínú Ìpẹ̀tù Ìjẹ̀ṣà ń ta ẹ̀yà ara èèyàn tí wọ́n gbé síbi tó ti ń ṣiṣẹ́ náà tó sì tó ń ṣiṣẹ́ fún àwọn oníṣègùn ìbílẹ̀. Giwa Alade sọ pé Daniel jẹ́wọ́ wípé òun gbìmọ̀ pọ̀ pẹ̀lú ẹnìkejì òun tó náà jẹ́ alábòjútó ilé ìgbókùpamọ́sí torúkọ rẹ̀ ń jẹ́ Adétúnjí Okùnadé láti ta omi tí wọ́n bá fi wẹ àwọn òkú fáwọn oníṣègùn ìbílẹ̀ tí wọ́n bá nífẹ̀ẹ́ sí. Ó sọ síwájú wípé nígbà tí ìwádìí lọ lọ́wọ́ wọ́n ṣe àyẹ̀wò sílé àwọn afurasí náà eléyìí tó ṣokùnfà bí wọ́n ṣe rí ohun tó jọmọ́ orí èèyàn nílé Àṣàkà Rauf àti Ọládàpọ̀ Ahmed tí wọ́n sì bá àwọ̀tẹ́lẹ̀ obìnrin àti ìwé tó ní àlàyé lórí àwọn ètùtù nílé Balógun Tèmítọ́pẹ́ Àṣìmíyù. ẹ̀yìn náà pé ìròyìn àjọyọ̀jọ afúntòní láti kàn ní jígí alára ẹ̀ka ìròyìn nípínlẹ̀ Ọ̀ṣun Ọmọ́wùmí àbí ìbámbéṣelò níròyìn ẹ máa yàṣẹ o. Ìkànnì jígí alára 24 bàbá gbogbo.